ẹ̀yin èèyàn lé bàbá wa bínú. ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí gbé àǹtí wa wọ́n gbé wọn lọ sí wájú customary lawyer wọ́n ní torí àǹtí wa wọ́n kọ̀ wọ́n rojọ́ lórí Olori Masion wípé àwọn ò fẹ́ gbé bẹ́ẹ̀. wọ́n ní kábíyèsí ní tí wọ́n bá ti lè gbé Olori Masion kí wọ́n sign lẹ́tà níwájú customary lawyer ìpè kí wọ́n dẹ̀ get out níwájú àwọn àti nínú ayé àwọn. wọ́n ní nǹkan tí kábíyèsí sọ nìyẹn. wọ́n ní kábíyèsí ní àwọn ti gbìyànjú tó fún àwọn olórí yìí, àwọn ti ṣe nǹkan tó yẹ káwọn ṣe gẹ́gẹ́ bí ọkọ fún wọn wípé ṣùgbọ́n wọn ò ní tẹ́lọ́rùn, wípé ẹjọ́ lè ní ẹjọ́ lọ́la ni, wípé bó ṣe yẹ káwọn nífẹ̀ẹ́ wọn làwọn ti nífẹ̀ẹ́ wọn, àwọn pọ́n wọn lé, àwọn ṣò wọn níyì, àwọn ṣò wọn ní ẹ̀yẹ. wọ́n ní ṣùgbọ́n kò sí nǹkan táwọn ṣe tó tẹ́ wọn lọ́rùn o. wọ́n ní ẹjọ́ lórí ẹjọ́, àròyé lórí àròyé, especially àǹtí wàhálà. wọ́n ní wàhálà àǹtí wàhálà ti pọ̀ jù. wọ́n ní so bí kábíyèsí ṣe gbé customary lawyer wá nìyẹn wípé káàntí wá sign document kí àǹtí wá get out nínú ayé àwọn, wípé àwọn ò fẹ́ ayé àwọn fún wàhálà mọ́, àwọn ò dẹ̀ fi ayé àwọn fún ẹjọ́ mọ́. bí a ṣe gbọ́ allegedly nìyẹn o. tó bá jẹ́ pé lóòótọ́ gist tá à ń sọ yìí, tó bá jẹ́ pé lóòótọ́ ni o, nǹkan tí a gbọ́ nìyí. ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí ọ̀rọ̀ àwọn olórí yìí. kì í ṣe pé bóyá kábíyèsí kàn lé wọn jáde láì ra ilé fún wọn. kábíyèsí ra ilé fún wọn, wọ́n dẹ̀ nìkan kó lọ sí ilé tí wọ́n rà fún wọn. wọ́n ní ṣùgbọ́n bí kábíyèsí ṣe ra ilé fún wọn kò tẹ́ wọn lọ́rùn. ṣe ni wọ́n tún ní àwọn ò fẹ́ jáde nínú palace. ṣe ló dàbí ìgbà tó yẹ pé wọ́n di nǹkan kan sí inú palace yẹn tán fẹ́ mú níbẹ̀. wọ́n ní àǹtí wa ní kì í ṣe òun ló yẹ kí òun máa gbé ta, àfi inú palace ló yẹ kí òun máa gbé. allegedly nǹkan tá a gbọ́ nìyẹn o. wọ́n ní bí kábíyèsí ṣe pé lọ́ọ̀yà wọn nìyẹn, customary lawyer, wípé kó wá sign document pé òun ò lè ṣe mọ́ tí ò bá ti lè kó lọ sí Olori Masion, kó dẹ̀ ra máa kẹ́rù ẹ̀ kó máa lọ lé àwọn òbí ẹ̀. ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? orúkọ mi ni Mashola kò yí padà. a máa ń sọ̀rọ̀ nípa celebrate gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. a ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. òkè òkè ni ọlá yín á máa lọ o. ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn ò tán ní àǹtí wa. wọ́n ní wọ́n gbé wọn wá sí iwájú customary lawyer ìpè kí wọ́n sign ìpè àwọn ò lè kó lọ sí Royal Mansion, wọ́n sign divorce paper kí wọ́n dẹ̀ máa bá tiwọn lọ. wọ́n ní ṣe àǹtí wa ni wọ́n ń gbéra ṣánlẹ̀, ni wọ́n ń sunkún. allegedly bí a ṣe gbọ́ nìyẹn. ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí. èyí tá a sọ náà nípa bí àǹtí wa ṣe lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn fámìlì wọn tí wọ́n lọ gbé protective charm jáde ní inú
palace kábíyèsí. ẹ dẹ̀ tí ẹ wá sọ kábíyèsí di pé anytime ẹ máa attack kábíyèsí. ṣé ìgbà tí ẹ̀yin family yìí nígbà tẹ́ ẹ mọ̀ ẹ fẹ́ wá bá kábíyèsí rojọ́, ṣé gbogbo ìwà tí àǹtí wa arúgbó nu palace yẹn ń gbà yẹn tí wọ́n ń sọ tí gbogbo tó yẹ pé oríṣiríṣi nǹkan la gbọ́ tó ń ṣe, ṣẹ́yìn bá wọn wí? ṣé ẹ bá wọn wí? ẹ bá wọn wí nítorí pé ẹ ń gba owó lọ́wọ́ wọn, ẹ lè bá wọn sòótọ́ ọ̀rọ̀. ní ìsìn ọ̀rọ̀ wá délẹ̀ ẹ wá ń sọ pé ẹ fẹ́ wá bá kábíyèsí, ẹ fẹ́ wá bá kábíyèsí, ẹ fẹ́ yẹ kó sọ̀rọ̀ ń pa voice note. ọ̀rọ̀ voice note lè yí, ṣọ̀rọ̀ voice note lè yí. ẹ jẹ́ ká respect ara wa náà. kábíyèsí ti ní sùúrù tó, so ní ìsìn kábíyèsí ò ráyè ẹjọ́, wọn ò ráyè àròyé mọ́. ẹnikẹ́ni tó bá ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ ajẹyún ẹ̀ níṣu. wọ́n á máa gbé àwọn fámílì wá tó bá ti ṣe nǹkan burúkú, wọn ní kán máa bẹ kábíyèsí. ìtorí ẹ̀ ní kábíyèsí fi gbé ìgbésẹ̀ yìí o, tí wọ́n lọ gbé customary lawyer yìí wá wípé kí àǹtí wa kó sign paper, divorce paper, wípé òun ò ṣe mọ́ nítorí ibi tí àwọn lè fẹ́ sí ni àwọn ti fẹ́ àǹtí wa sí yẹn. ibi tí àwọn fẹ́ kó gbé ni àwọn ní kó lọ, tí ó bá dẹ̀ ti lè lọ kó sign. bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa bẹ̀rẹ̀ sí yíra mọ́lẹ̀, wọ́n ń sunkún, wọ́n ń pariwo, wọ́n ń sunkún, wọ́n ń sunkún, wọ́n ń yíra mọ́lẹ̀, wọ́n ń yíra mọ́lẹ̀, wọ́n ń pariwo. èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn, ta ni ká fi tọ́ yín létí. nǹkan tí ò yé mi ní pé mi ì mọ̀ bóyá ẹ fẹ́ pa kábíyèsí ni. kábíyèsí ti ra lé fún yín. ọkùnrin mélòó lẹ rí ní nàìjíríà tá a wà yìí tó ń ra lé fóbìnrin? ọkùnrin mélòó lẹ rí? ẹ fẹ́ ọba aládé, ó ń gbé yín gẹ̀gẹ̀gẹ̀, ó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe fún yín, still yet ẹ nítẹ́lọ́rùn. ìkà lẹ́yìn olórí yìí o, ìkà ni ẹ̀ẹ́dẹ̀rẹ́ èèyàn bá yín sọ̀rọ̀, because tẹ́ bá réèyàn bá yín sọ̀rọ̀ ní gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ̀ ní ṣe. ẹ̀yin èèyàn létà wá tó gbọ́ update lórí ọ̀rọ̀ yẹn a máa mú wa. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo bí ẹ ṣe ń subscribe, ten like, ten share àwọn videos àti àwọn gist wa. ọlọ́run elédùmarè ọba láàánú á wà pẹ̀lú ilé àti ọ̀nà yín o. òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all.